ojúmọ́ ẹ kúrọ̀lẹ́ ẹ kú ìyálẹ̀ta ẹ mà kú àtàárọ̀ ẹ kú àjálẹ́ ń bí yìí o. Mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin bàbá mi, mo kí bàbá lájẹ́, mo kí ìyá lọ́jà, báwo ni ẹ kú àtàárọ̀. Àdúrà yín ó gbà o. Gbogbo ibi tí ètò yìí bá ba yín, wákàtí ìyówù tó bá ba yín, níbi tó bá ba yín o, wákàtí ire lolúwa mi ó pè é o. Ayé lọ́jà, ọjà láyé, àṣírí ìkùn òjíá òun la fẹ́ filẹ̀ fún wa o. Báwo la ṣe lè lo òjíá fún ìwòsàn ara wa? Báwo la ṣe lè lo iyọ̀ fún àti tú ìdè òkùnkùn? Báwo la ṣe lè lò ó nínú ara? Ìwúlò iyọ̀ àti ìkùnmú òjíá. Kí ni wọ́n ń pè ní òjíá? Àwòrán tó ń wò yìí, àwòrán òjíá rèé o. Torí tá a bá ní ká lo àwòrán iyọ̀ bọ́pẹ́ bọ́yá ẹ tún máa béèrè lọ́wọ́ wa pé kí ni ń jẹ́ òjíá? Òjíá rèé o. Mo lẹ ti lè rí òjíá. Tẹ́ ẹ bá mọ igi tí wọ́n ń pè ní igi ẹmi, lára igi ẹmi ẹ rí òjíá lára rẹ̀ o. Tẹ́ ẹ bá wá lọ ọ̀dọ̀ àwọn eléwé ọmọ tẹ́ ẹ bá ní òjíá lẹ fẹ́ rà. Òjíá yìí ọjọ́ kan táwọn ìyá wa fi ṣebẹ̀ nínú ilé. Àṣírí wà bẹ́ẹ̀ o. Má dààmú ara rẹ̀ kiri mọ́ o. Tọ́ ọ bá lò ó nínú èpè nínú àdúrà ó filẹ̀ fún wa. Sáyẹ́ǹsì àwọn bàbá wa tí wọ́n máa lónìí láyé àtijọ́ tí nǹkan fi gúnrégé, tí nǹkan fi dùn tọ́gbà fún wọn, tí kádàrá wọn tó fi sì sóore. Má wàá pàkú wa kiri mọ́. Eléyìí dájú kọ́ máa wórí elérí lọ. Ẹni tó fẹ́ wórí rẹ̀ gan òun gan jẹ gbèsè kó tó kú ni. Gbogbo wa o, ayé ò ní gbégbé lé wa lọ́wọ́. Àṣírí ikú mú òjíá òun rèé o. Èmi ọmọ yín náà ni o. Lúpọ̀nà ọmọ Àyẹ́dàrẹ́ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Kí ni wọ́n ń wí? Eléyìí èsì kí ni wọ́n ń wí o? Ìwọ tó o bá ti gbọ́ kọ́ọ́lẹ̀ ṣé kọ́ máa lò ó. Ìwọ ìyá báwọn ọmọ rẹ kọ́ọ́lẹ̀ gbogbo àwọn ọmọ rẹ tó wà lájò ṣé bá wọn ṣe pamọ́. Ẹni tó wà nínú èbó yìí lò ó. Ẹni tó wà nínú èèyàn dúdú lò ó. Ẹni tó wà ní Faransé gbogbo ẹ̀yin tẹ́ wà lábìjan gbogbo ẹ̀yin ìyá lọ́jà bàbá lájẹ́ Ọlọ́run ò ní ṣe yín ní apàtẹ́mátà o. Ọmọjọ́ tó ti ń lọ ṣọ́ọ̀bù tó ọ̀tà ọmọ iye owó tó fi rajà kalẹ̀ àdí iṣẹ́ yìí kú o. Mo fẹ́ jù ú lẹ̀ fún yín lódìdí tó pé pérépérépéré gbìyànjú kọ́kọ́ lẹ̀kọ́ dán o yóò tù yọ́ bà lára yín o. Èmi ọmọ yín ni Lúpọ̀nà ọmọ Àyẹ́dàrẹ́ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Kọ nọ́mbà nìyí lẹ̀ +234 80 3298 3298 +234 80 3298 3298. Tọ́ ọ bá fi kóòdù yẹn sí torí ẹ̀yin èèyàn wa tẹ́ wà láti Bẹ̀nẹ̀ tẹ́ wà lọ tẹ́ ẹ bá fi kóòdù síbẹ̀ bá pè kò ní í wọlé. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá wà ní Nàìjíríà bí tá a wà èèyàn sàkọ 080 3298 3298. Ẹni tún nọ́mbà yìí pè lẹ́ẹ̀kan sí +234 80 32 98 32 98. Ẹ̀yin náà darapọ̀ mọ́ wa lórí WhatsApp group. Má fi mẹ́sẹ́ẹ̀jì yìí lẹ̀ fún mi nínú WhatsApp o. Sì má fi WhatsApp kọ́ ọ̀pẹ mi ní gbé o. Ẹ bá ti darapọ̀ mọ́ wa. Tí n bá ba yín ládùn àní ẹ fi mẹ́sẹ́ẹ̀jì lẹ̀ ṣùgbọ́n bí n bá ba yín ládùn ó pè mí dàrẹ́tì látòrí fóònù ẹni. O ti gbọ́ báyìí bó sì jẹ́ nù. Ẹ máa bá wa ká lọ o. Òjíá dúkìá Ọlọ́run ni, dúkìá Ọlọ́run ni tọ́lọ́run sì fi ilẹ̀ tó gun àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn pé ká máa fi ṣàǹfààní. Ewé méjì léwé tí ń bẹ nínú igbó. Ewé eré ń bẹ, ewé ebi ń bẹ. Èwo ni wọ́n fẹ́ já? Ewé eré lèmi ọ̀já o, èmi ò ní jáwé ebi láyé mi. Ìwà wo ni wọ́n fẹ́ wù láyé? Ìwà arẹ lèmi ó wù o, èmi ò ní wùwà abi láyé mi. Irú iṣẹ́ wo ni wọ́n fẹ́ ṣe láyé? Iṣẹ́ arẹ lèmi ò ṣe o, èmi ò ní ṣiṣẹ́ ẹbí. Ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ bí tẹ́ ẹ bá wà lọ́hùn. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ wà nílùú òyìnbó, báwo la ṣe lè lo òjíá àti iyọ̀? Báwo la ṣe lè lò ó?
lọ òjíá yìí kó ṣe lọ́múlọ́mú dà á papọ̀ mọ́ iyọ̀. Ìlú tó bá wà tó bá ń fara kó jàǹkárí wọ̀ àbí àwọn èèyàn ń kórìíra rẹ púpọ̀ jù, gbìyànjú kó wá péèlì kan òjíá àti iyọ̀ tó ti dà papọ̀ yìí dà á sínú omi kan gbé síta gbangba látàárọ̀ kó wà ń bẹ dìrọ̀lẹ́. Tó bá ti dìrọ̀lẹ́ débi pé ilẹ̀ ṣú, gbé omi yìí da omi míì papọ̀ mọ́ kó fi sanra. O tún lè wọ tó o bá ráyè bẹ́ẹ̀ látàárọ̀ o lè dá sí látàlẹ́ mọ́jú tó yẹ pé tó bá di ilẹ̀ mọ́ ó fomi yìí wẹ̀ ìdèbú sì máa tú lára rẹ̀. Tó o bá jẹ́ ní táyé ń kórìíra àmì ìkórìíra burúkú yóò sì kúrò lára rẹ̀. Kódà tó o bá ń fara kó jàǹkárí wò yóò sì kúrò lára rẹ̀. Tó wá gbọ́ o. Tí èèyàn bá máa sùn tí èèyàn bá rántí àlá tí bá máa lá, èyí sábà máa rántí àlá rẹ̀. Tó o bá rí òjíá, tó bá jẹ́ pé iyọ̀ lásán lọ bá rí, bu iyọ̀ sómi kó fomi rẹ̀ fọ orí kó dẹ̀ sùn. Ó máa rántí àlá rẹ̀, àṣírí ayé ni. Agbára Ọlọ́run lélẹ́yìí. Tí ogun kọ̀kọ̀ kan bá máa jà ọ́ tí kò yí ọ bọ́rọ̀ ara rẹ̀ ṣe ń rí, bọ́ bá lọ bí wọ́n ń parọ́ fún ọ, bọ́ bá lọ tọ̀ wọ́n ń parọ́ fún ọ, kàn wá iyọ̀ lásán. Iyọ̀ kàn wá iyọ̀ lásán. Iyọ̀ tó fi ń ṣe bẹ̀ ni o. Ságbára iyọ̀ pọ̀ tó bẹ́ẹ̀ ni Ọlọ́run ló dá kìí ṣe èèyàn. Tó o bá wá rí ọ̀nkọ́ bomi òkun lásán, omi òkun ni mo pè é fún ọ o. Ṣàdúà sí omi òkun yìí tàbí iyọ̀ yìí. Ṣe àdúà sí kó máa mú iyọ̀ yìí tàbí omi òkun máa dà á sómi. Kó máa fi fọrí mọ́jú. Kó máa fi fọrí mọ́jú. Kó máa fi fọrí mọ́jú. Tó bá jẹ́ pé ọba máa láwọn àlá kan kìí yí ọ, rọra mú iyọ̀ díẹ̀ sórí bí ibùsùn tó ń ti ń sùn lálálẹ́, kàn rọra fi wọ́n bẹ̀ wíní. Tí iyọ̀ bá pọ̀ jù tó bá sùn lórí iyọ̀, àlákàlà lọ́wọ́ máa lá o, ṣùgbọ́n díẹ̀ ní kó rọra mú, kó kàn rọra fi wọ́n orí ibùsùn rẹ wíní kó wá sùn bẹ́ẹ̀. Ọ̀làlà àlá tó lágbára o, ṣùgbọ́n má bẹ̀rù. Àwọn àṣírí ńláńlá wọn máa tú sí ọ lọ́wọ́, ọ wà á mọ̀ bí tó ṣàdúà sí. Tó bá jẹ́ pé ọ̀rẹ́ tó ń bá rìn ní máa ń fogun ìkọ̀kọ̀ jà ọ́, iyọ̀ ní túnà àṣírí ọbẹ̀ o. Tí ọbẹ̀ bá dùn bí ọba dùn, iyọ̀ ní túnà àṣírí ẹ̀. Àṣírí òǹtọ̀hún yóò sì tú sí ọ lọ́wọ́ láti ojú oorun. Tó bá jẹ́ pé ogun ìdílé ní bá ń jà ọ́, tó bá ti sàwọn kìíní, orí pẹ́kọ̀ náà ní 5 naira. Torí pẹ́kọ̀ náà ní iye owó tó bá wá gbọ́ ètò yìí, àdúà ni kò ṣe fún mi. Àdúà ẹnu yìí nìkan ni mo ní ìdí. Lọ́dà wọn lóhùn ó ti di ikù, bó ṣe rí ni mo ṣe sọ fún yìí, mi ò di ikù. Mi ò di ikù. Mi ò ṣe kí ni mo pè é, mi ò di ikù. Mi ò di ikù. Tún wá gbọ́. Tó bá jẹ́ wípé ibi tí o ti ń tajà wọn kì í sábà gba tiẹ̀ ń bẹ̀, kàn rọra mú iyọ̀ díẹ̀, epo pupa ògéré díẹ̀, ṣàdúà sí. Ọlọ́fọ̀ wèrè kan ṣàdúà sí kó o sì la kó tó jáde. Ó rí ìyanu Ọlọ́run bọ̀ wá. Sáráàlú èbó lè lò, aráàlú èèyàn dúdú gan máa lò epo pupa lásán àti iyọ̀. Bẹ́ẹ̀ ni ó hàn. Èyí ń báyìí. Òjíá, ẹ wá jẹ́ akọjá sílùú Òjíá. Bó o láàṣẹ lò ó?
ọgbọ́n ń bẹ́nu Yorùbá ewé eré lèmi ọjà rẹ láyé o èmi ò ní bá wọn jáyé kàn ẹ máa bá mi ká lọ. Ìwúlò Òjíá. Mo fi Ọlọ́run ọba bẹ gbogbo ìwọ tó bá gbọ́ ètò yìí o tàbí àwọn ètò wa èyí yòówù tó bá ti tẹ̀ ọ́ lọ́wọ́. Má tilẹ̀kùn mọ́, ìtumọ̀ má tilẹ̀kùn mọ́ ni pé má ṣèfù ẹ̀ lásán, ìwọ náà tì í síta kọjá àǹfààní pẹ́lòmíì. Ṣíà rẹ̀ fún gbogbo ọmọ ẹ̀dá ènìyàn kó jẹ́ ìwúlò fún wọn. Gbogbo ẹni wọ́n bá lò wọn ò ní ṣépè fún àdúrà ni wọ́n ó ṣe fún ọ. Àbí polówó ọjà fún yín o àjùlẹ̀ kọ́ jẹ́ ìwúlò fún tẹrú tọmọ ní o. Ìjọ ọgbọ́n dáadáa báyìí ẹ gbìyànjú kẹ́ lọ wá Òjíá yìí kọ́ pọ̀ díẹ̀. Tí a bá ti wá Òjíá yìí tó pọ̀ àwọn bàbá wa ń pe ewé kan ní ewé sáwéré pèpè. Ní máa ń ní òdòdó pupa kan lórí, òdòdó pupa máa wà lórí rẹ̀. Ewé yìí àtòdòdó erí rẹ̀ òun lẹ́wà pọ̀. Ìbáà jẹ́ gbígbẹ ìbáà jẹ́ tútù rẹ̀ kọ́tà tí jó yìí tó lódòdó lérí. Ewé ajé òun pẹ̀lú funfun ara rẹ̀. Ìtànná ìbẹ́pẹ ìbáà jẹ́ ìbẹ́pẹ akọ ìbáà jẹ́ ìbẹ́pẹ abo. Ìtànná ìbẹ́pẹ ẹ̀wà ayọ́pọ̀. Ẹnikíní jẹ́ ìbẹ́pẹ èbó tí wọ́n tún pè ní pọ̀pọ́. Ewé tanná koso àwọn bàbá wa pè ní tanná pajé wọ́n tún pè ní tanná gbowó. À pè ní tanná pajé tanná gbowó àti tanná koso òun kan náà ní í jẹ́ bẹ́ẹ̀. Ẹ wá òdòdó orí rẹ̀ yóò pọ̀ rẹpẹtẹ. Ewé eréré akọ ewé eréré abo ìtànná erí rẹ̀ ẹ wà yọpọ̀ rẹpẹtẹ. Ewé eréré yìí náà làwọn àgbàlagbà á máa pè ní ewé kẹlẹ́rùgbẹ́rù. Ẹ gbọ́ mi yé ewé eréré yìí làwọn àgbàlagbà tún máa pè ní ewé kẹlẹ́rùgbẹ́rù. Ìtànná rẹ̀ méjèèjì ẹ wà ewé yìí wọn a tún máa pè ní ewé good luck. Ìtànná ata èyíkéyìí ata àṣebẹ̀ ìtànná ata ìbáàjẹ́ ata ṣọ̀mbọ̀ ìbáàjẹ́ ata ìjọsìn àtàwọn oníjà ata àjọsìn ata tó kéré jù ní gbogbo àwọn ata kéékèèké yẹn. Tàbí ìtànná ewé onítìkùtì kí ni jẹ́ ewé onítìkùtì? Tòmẹ́tò ní jẹ́ bẹ́ẹ̀ tàbí kò pè ní tòmáàtì gẹ́gẹ́ bí àṣà wa nílùú Ìṣẹ́yìn ewé tòmáàtì ìtànná ewé tòmáàtì òun ní jẹ́ ewé onítìkùtì. Tó bá jẹ́ pé tànná tòmátò ló bá rí wà á kọ́pọ̀ tó bá jẹ́ pé tànná ata ló bá rí wà á kọ́pọ̀ tó bá lọ́n bá fún ọ láǹfààní torí tànná tòmátì tó sì torí tànná ata wà méjèèjì ọ̀dà pọ̀. Tó bá dédé àwọn eléwé ọmọ wọn ń pe ewé kan ní ewé irẹ́ ìbáà jẹ́ tútù rẹ̀ lórí ìbáà jẹ́ gbígbẹ rẹ̀ wá. Ewé kan náà máa ń jẹ́ ewé àánú ẹ̀rùn ẹ̀là èèpo ọ̀bọ̀. Ẹranko kan bẹ wọ́n ń pè ní ikún. Ikún ní jẹ́ bẹ́ẹ̀. Ikún a fẹ́ jọ òkété ṣùgbọ́n òun yàtọ̀ sí òkété. Odidi rẹ̀ tó pé tòun ti fún rẹ̀. Ẹ̀pà gbígbẹ. Ẹ̀pà gbígbẹ yìí ẹ̀ gun gbogbo ẹ̀ pọ̀ ni. Ẹ̀ gun gbogbo ẹ̀ pọ̀. Ẹ̀rùn ẹ̀là
jíjí pọ̀ láàgùn gbogbo ẹ̀. ẹ bẹ̀rẹ̀ pé sẹ́yà àti odidi pín bẹ́ẹ̀ ni àwọn agbọ́jà kalẹ̀ láyé tà ní àwọn èèyàn máa bọ́ àbá ọrọ̀ ajá ni èèyàn ń wáṣẹ́ lólówó òríṣẹ́ ni àbí nǹkan dàrú mọ́ ẹ̀ lọ́wọ́ àbí gbèsè pọ̀ fún èèyàn máa lo sẹ́yìn báwo ló ṣe lò ẹ bẹ̀rẹ̀ pé báwo lẹ́ẹ̀ ṣe lò ẹ máa bá mi ká lọ. wọ́n fi lọ́sàn rẹ̀ onígbẹ́rẹ́ ògbọ́dọ̀ jọ alábàjá wọn ògbọ́dọ̀ kọ́ tẹ́ka àwọn onísọ̀bọ̀rọ̀ fún ní ọjọ́ òlù náà ìyá ni ra kó máa sọ wá kẹyọ. tọ́ bá ti gun pọ̀ báyìí a máa fin ní tùràrí o ìwọ tọ́ bá jẹ́ òṣòwò mọye tẹ́ fi rajà kalẹ̀ ọlọ́run ọba èdùà ò ní ṣe yín ní apàtẹ mátà o kó tó lọ lélálẹ́ fin sí ṣọ́ọ̀bù rẹ ẹ bẹ̀rẹ̀ pẹ́ni tọ́ bá jẹ́ mọkálíìkì ńkọ́ fin nínú ọgbà mọkálíìkì rẹ kẹfin káàkiri tọ́ bá tún dojúmọ́ máa fin ọ̀sán gẹ́gẹ́rẹ́ ló tiẹ̀ dáa jù tíyàn bá fin tóorùn rí ó jáde dáadáa kódà ní ọba jókòó tí ọgàn tó fara kó mẹ́hún gan jàǹfààní rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ àábù díẹ̀ gbẹ̀ngà ń bẹ̀ tá a tún ń pò mọ́ṣẹ́ bọ́bá wo tún lè mí sì mọ́ kírìmù máa fi para nínú èpè inú àdúrà ó fún mi lọ́kàn bẹ́ẹ̀ dẹ́wò bẹ́ẹ̀ lọ́ba èmi ọmọ yín ni o púpọ̀ náà máa yẹ́dàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀gbọ́n àgbà kódà kó o ti máa wá ọkọ gidi tipẹ́tipẹ́ tọ́ ọ̀bá rí ọkọ gidigidi máa lọ sẹ́yìn o ti ń wá ìyàwó gidi tipẹ́tipẹ́ o ò rí ni máa lọ sẹ́yìn má bẹ lọ́hùn iṣẹ́ o àánú ọlọ́hùn ni kọ́ máa tọrọ ìwọ tó o bá ní wọ́n ń wáṣẹ́ má pẹ́ ń wáṣẹ́ mọ́ àánú ọlọ́hùn kọ́lọ́hùn kọ́ lánàá rẹ tó o bá ń lọ sẹ́yìn ọ́ dúpẹ́ fọlọ́hùn. má wẹ̀rí òkú kan mọ́ lọ́ọ́ dán o kó sì máa ṣàdúà ó rí àánú tọ́lọ́hùn ó sì fún ọ. báwọn èèyàn ń kórìíra rẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ràn rẹ bọ́tà bá pọ̀ fún ọ wọ́n bẹ̀rẹ̀ sí ní máa tẹríba fún òṣèré nù àwọn afárá kọjá nkárí wọ ni kíní kan àlákà máa lò ó fún mi lábọ̀ àdúrà gbogbo wọn gbà o tẹ bá ní ọ̀rọ̀ tẹ bẹ́ẹ̀ bá wa sọ báyà lórí ọ̀rọ̀ ayé yín ni o tàbí tó báyà fẹ́ bèrè nípa báyà àkọsẹ̀gẹ̀ ayé yín ẹ kà sí wa àbí ẹ fẹ́ tọ́jú àrùn ara ọlọ́jọ́ pípẹ́ ẹ kà sí wa àdúrà yín ọgbà o yá ìyá wa kọ̀ ní yẹlẹ̀ fún wa o èmi ọmọ yín náà ní pọ́nà máa yẹn dárí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà +234 803298 3298 080 3298 3298 ire kàbìtì. Ayọ̀jẹ́ ìfẹ́ náà mọ́, ó gbọ́dọ̀ máa bọ́ ọkùnrin dẹ́rọ̀ lágbádá kùn gómìnà.